is all over social media. Kí ló ṣẹlẹ̀? Ọmọ ẹ wo ló fẹ́ marry tẹ́gbẹ́ tí Islam síta? A máa dá fún ẹ o. Ah. Ọmọ ẹ ó bá dìde kò tí ì mọ́gẹ́rẹ́ náà ju 6 months lọ. Ó dẹ̀ wá. A dẹ̀ sọ pé wedding is by sọmọ pé two pros 3 pros a ní ìjọba Èkó Ṣírù Abẹ́òkúta. A dẹ̀ sọ pé the family the way we do things. Ọmọ aláti lọ through gbogbo kí ló ti pè. Ló bá ní ọmọ àmárí ọmọ ní ìlú sẹ́gun náà. Ó dẹ̀ wá. Ó wá lọ tẹ invitation without my consent. Are you serious? Nọ́mbà 10 ni nọ́mbà sọ́nà mi sí palace. Jẹ́ káwa náà ká ṣe proper investigation about this particular girl tó sọ. You are 30, the girl is 38. Jésù. Nígbà irú kí ló lè fa irú eléyìí? The first time I saw the girl was like 6 months or 7 months ago. The next thing. Akọni olólóyún nọ́mbà yókè tó bá lóyún. Kúnlé ìwọ ni bàbá ọmọ. Bẹ́ẹ̀ni. Ọ̀túnba ikú ọ̀mọ̀là tó jẹ́ bí ẹ̀gbọ́n. Almost 70 years Ọ̀túnba ikú ọ̀mọ̀là tó jẹ́ everybody knows Ọ̀túnba. Yes. màá kọ́ bẹ̀rẹ̀ báyìí pé Yorùbá bọ̀ wọ́n ní òkè òkú lòkú rè bàbá ọmọ ló lọ́mọ. Nílẹ̀ Yorùbá a gbàgbọ́ pé bàbá ló ní ọmọ. ẹ má ì tí ì gbé kúrò mo ní àlàyé ọ̀rọ̀ kan fún yín gbogbo wa là ń gbàdúrà kí a kọ́lé mọ́lé ralẹ̀ mọ́lẹ̀ Al-Isnad Home and Properties ní àwọn nǹkan tí wọ́n fi ṣàrà ọ̀tọ̀ nínú àwọn tó ń ṣe iṣẹ́ real estate kí n tó sọ àwọn nǹkan náà Al-Isnad Home and Properties jẹ́ ilé iṣẹ́ tó ti bẹ̀rẹ̀ láti ọ̀pọ̀ ọdún sẹ́yìn wọ́n ń talé ralẹ̀ ralé bánikọ́lé ṣètò ìkọ́lé kódà ilẹ̀ oko tó fi mọ́ ṣíṣe àbójútó rẹ̀ kò gbẹ́yìn nínú iṣẹ́ wọn ọ̀pọ̀ ará ìlú òyìnbó àtilẹ̀ yìí ló ń fọwọ́ wọn sọ̀yà torí pé wọ́n ti dán Al-Isnad Home and Properties wò wọ́n sì lóòótọ́. ọ́fíìsì Al-Isnad Home and Properties wà ní kìlómítà 42 Lagos Ibadan expressway opposite AP filling station Mòwe Ogun State. àwọn ibi tí a nílẹ̀ sí tó fi mọ́ iye tí a ń tà rèé. ilẹ̀ orílẹ̀ oko community tí a ń tà ní 2 million naira ti di 1 million naira lásìkò promo olóṣù kan yìí. bí ilẹ̀ oko tí ẹ bá rà bá ṣe pọ̀ tó bẹ́ẹ̀ ni discount ṣe wà sí. bí ẹ bá ra 1 to 2 acres 1.2 million naira ní éka kọ̀ọ̀kan. bí ẹ bá ra 3 to 5 acres 1 million naira ní éka kọ̀ọ̀kan. 6 to 10 acres 900,000 naira ní éka kọ̀ọ̀kan. 11 to 15 acres 800,000 naira ní éka kọ̀ọ̀kan. 15 to 20 acres 700,000 naira ní éka kọ̀ọ̀kan. 21 to 25 acres 600,000 naira ní éka kọ̀ọ̀kan. 25 to 30 acres 500,000 naira ní éka kọ̀ọ̀kan. ilẹ̀ Ọbáfẹ́mi Owódé 800,000 ní tẹ́lẹ̀ ní báyìí 500,000. ti Abẹ́òkúta 700,000 naira ní tẹ́lẹ̀ 600,000 naira ní báyìí. Àṣìpa 600,000 naira ní tẹ́lẹ̀ 500,000 naira ní báyìí. Oníjàpá 700,000 naira ní tẹ́lẹ̀ 500,000 naira ní báyìí. Ògèrè 1.2 million naira ní tẹ́lẹ̀ 750,000 ní báyìí. Ìjẹ̀bú Òde 900,000 naira ní tẹ́lẹ̀ 600,000 naira ní báyìí. Ṣìmáwá 3.8 million naira ní báyìí. ilẹ̀ tó wà ní Ìṣàrà Ṣàpàdé Àtànwódé àsìkò yìí gan tí í ṣe oṣù April ni promo olóṣù kan yìí wà fún o. ní ti farmland wa láti Lagos Island sí orílẹ̀ oko 58 minutes drive ní láti Lagos Island sí Ọbáfẹ́ 1 hour péré ní láti Mòwe 20 minutes drive láti Abẹ́òkúta 30 minutes drive Ṣàgámù 20 minutes drive. ìyẹn fi hàn pé ó rọrùn láti débẹ̀ láti ibi tí ẹ bá ti ń bọ̀. láti kàn sí iléeṣẹ́ Al-Isnad Home and Properties 0912-985-9600 tàbí 0818-390-9501 tàbí 0810-876-4604. Al-Isnad Home and Properties wọ́n dìídì máyé rọrùn ní ẹ tètè wá ní dúkìá lónìí nítorí ọ̀la. ibi tá a bá pè lórí ṣe bí kò yẹ kò sì tọ̀nà ká fi tẹ̀lé. àṣà wa òun làṣà wa o ó sì tọ́ ká máa gbé lárugẹ ní gbogbo ìgbà nítorí pé Yorùbá wípé tẹnitẹni o tàkísà òun ní tààtàn. tèmi tí ń tòótọ́ mo kí yín bí tẹ́ tí ń wò wá jákèjádò àgbáyé Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mi. Bẹ́ńbẹ́yẹ́kẹ́ ń pè mí lónìí ẹ tún wò ó lóní bẹ́ńbẹ́yẹ́kẹ́. pẹ̀lú mi ní dédé àsìkò yìí mo ní àgbàlagbà olóye ni wọ́n jẹ́ kódà wọ́n jẹ́ ọmọ Yorùbá tòótọ́ olóye tún ni wọ́n kò mọ síbẹ̀ nìkan olùkọ́ ni wọ́n tún jẹ́ nílé ẹ̀kọ́ gíga kódà ní ti NC ní ti degree
lọ́tún lósì ṣùgbọ́n mọ̀ pé ẹnu oníkàn láti gbọ́ pọ̀n ẹnu ọlọ́fà láti ti gbọ́ mutá mo kí yín sà mo sì fẹ́ kẹ́ ẹ dárúkọ yín lónìsàn àti ipò tí ẹ dì mú. Mo kí atọ́kùn ètò Tóbilọ́ba ọmọ Fásùgbà. Ẹ ṣeun. Yóò dáa fún ẹ. Àmín. Abẹ́rẹ́ ẹ̀kọ́ aṣọ ayé òní kan rẹ̀. Àmín. Orúkọ mi náà ni ọ̀mọ̀wé olóyè Adésọjí Adérẹ̀mí Fájẹyọ tí mo jẹ́ olùkọ́ àgbà ní èdè Yorùbá ní ilé ẹ̀kọ́ olùkọ́ni àgbà ti ìjọba àpapọ̀ tó kalẹ̀ sí Òṣèlẹ̀ ní Abẹ́òkúta. Mo sì tún jẹ́ olóyè Olúọmọ Agbásàga ní ìlú Ìlọ́ràngún nípínlẹ̀ Ọ̀ṣun. Lọ́wọ́lọ́wọ́ báyìí èmi ni akọ̀wé ìgbìmọ̀ tuntun tó ń ṣiṣẹ́ lórí àkọ́tọ̀ èdè Yorùbá. Mo ti jẹ́ igbákejì ààrẹ kìíní fún ẹgbẹ́ onímọ̀ èdè Yorùbá ní ilẹ̀ Nàìjíríà tó jẹ́ àkójọpọ̀ àwọn olùkọ́ ilé ẹ̀kọ́ tó ń kọ́ èdè Yorùbá ní yunifásítì àti ilé ẹ̀kọ́ olùkọ́ni àgbà. Mo sì ti jẹ́ ààrẹ fún ẹgbẹ́ olùkọ́ èdè Yorùbá ní College Jẹ́ǹsì fún ọdún 6 gbáko. Ní báyìí olùkọ́ èdè Yorùbá náà ni mo jẹ́ ní ilé ẹ̀kọ́ olùkọ́ni àgbà tó wà ní Òṣèlẹ̀ Abẹ́òkúta. Ẹ ṣeun. Tọ́ ẹ máa ṣeun o inú wa dùn. Wọ́n ní ẹni tó bá mojú ògún òun ní ipa bìnírè gẹ́gẹ́ bí àgbàlagbà onírìírí tó tún jẹ́ olùkọ́ èdè Yorùbá tó sì ń ṣe àgbélárugẹ fún àṣà rẹ̀. Ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ tó ní nǹkan ṣe pẹ̀lú ọ̀rọ̀ àṣà torí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí gbèpò ìyẹnu nígbà tí àwọn ìdílé kan tí wọ́n pè ní Cool Family tí wọ́n jáde síta nípa ọmọ wọn ọkùnrin tó fẹ́ ṣègbéyàwó pẹ̀lú ìlànà tó gbà ṣe bàbá ọmọ bá yarí. Bákan náà ló ní gẹ́gẹ́ bí ẹni tó wá láti ìdílé ọba ó ní àwọn ìlànà táwọn máa ń tọ̀ ṣùgbọ́n màá fẹ́ kẹ́ gbọ́ ọ́díò ìbánisọ̀rọ̀ eléyìí tí ó wáyé láàrin bàbá ọkọ àti ọ̀rẹ́ wọn kan. Ẹ gbọ́. Your name is all over social media. Kí ló ṣẹlẹ̀? Ọmọ ẹ wo ló fẹ́ marry tẹ́gbẹ́ tí Islam síta? A máa dá fún ẹ o. Ah. Ọmọ ẹ ó bá dìde ó kò tí ì mọ́gẹ́rẹ́ náà ju 6 months lọ. Ó dẹ̀ wá. A dẹ̀ sọ pé wedding is by ṣọmọ ẹgbẹ́ two thrones 3 thrones a ní ìjọba Èkó Ṣírù Abẹ́òkúta. A dẹ̀ sọ wípé the family the way we do things. Ọmọ aláti lọ through gbogbo kí ló ti pè. Ló bá ní ọmọ àmárí ọmọ àgbọn ní ìlú sẹ́gun náà. Ó dẹ̀ wá. Ó wá lọ tẹ invitation without my consent. Are you serious? Nọ́mbà sọ́nà mi sí palace. Irú kí lélẹ́ ìgbọ̀ngàn wọ́n bá pè òun náà sí palace. Jẹ́ káwa náà ká ṣe proper investigation about this particular girl tó sọ. You are 30, the girl is 38. Jésù. Irú kí ló lè fa irú eléyìí? The first time I saw the girl was like 6 months or 7 months ago. The next thing, abúlé olólóyún lọ́ba yókè tó bá lóyún. Kúnlé ìwọ ni bàbá ọmọ. Bẹ́ẹ̀ni. Ọ̀túnba ikú ọ̀mọ̀là tó jẹ́ bí ẹ̀gbọ́n. Almost 70 years Ọ̀túnba ikú ọ̀mọ̀là tó jẹ́ everybody knows Ọ̀túnba. Yes. Lọ́ba ní ká lọ sí òkè abá pé bàbá díẹ̀ yẹn. Wípé abẹ́wárí ẹ̀rùn bọ̀bọ́ ló ti o wípé dáhùn sọ́kẹ́ǹsì bàbá ló ti olóògbé oníkádúró di mí. Àní mí kí ló fẹ́ fà mí? Ló bá sọ bẹ́ẹ̀. Lábá lọ report back sí palace pé bàbá ọmọ yìí máa sọ̀kọ́ báyìí Ọ̀túnba náà bá sọ̀rọ̀. Oníkádúró di mí. The next thing, a rí invitation. Lọ́ba sọ̀rọ̀ wípé why did you go and do invitation? Without you, who does that? So, ṣe bó lẹ́kọ̀ọ́ tó ti ṣe marriage tí mo rántí. Ó ní ṣé bá ṣe ń ṣe nìyẹn ni? Á jà fún ẹ.
àbí. àárọ̀ yìí ni mo kàn yìí wọ́n sì bẹ̀rẹ̀ sí pè mí àṣùkọ́ mo ti gba more than 40 calls. irọ́ ni. ọlọ́run. àwọn ọmọ téèyàn náwó lé lórí ìṣá. ló bá ṣàṣìkí màmá ẹ̀ tí mo ti divorce about 27 years ago ni mo gbọ́ pé yẹn náà tẹ̀lé lọ. So who does that? Who does that? Àbátọ̀dé kò sí wàhálà. pé ìyá tẹ̀lé lọ. tó bá jẹ́ pé mo ṣe fẹ́ ṣe nǹkan yìí ló wàhálà. But we are the Coles family. Coles family ò ń ṣe family téèyàn kàn dẹ̀ máa gbé yẹpẹrẹ sẹ́gbẹ̀ẹ́ kan náà. Recognize whatever everything kan máa pè é Mrs. Cole because àwa la máa fún wípé you are now Mrs. Cole. ọ̀dọ́ wọn tó ṣẹlẹ̀ nìyẹn. orúkọ ẹ wà lórí kinní gan o wọ́n wo pé gbà mí ọ̀rẹ́ mi lélẹ́yẹ gbà mí o ìtẹ̀ kọ́kọ́ mo ti sẹ́ẹ̀dì lẹ́tà yẹn sí ẹ lórí WhatsApp. àti kọ́lẹ́tà àti kọ́ oríṣiríṣi wípé nǹkan tó ń ṣe we are not part of it. And have you even called the boy as of today pé láti béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ni nǹkan tó lóun ṣe yìí ọmọ 30 years ọmọ 38. I am not interested. má sọ bẹ́ẹ̀ Kúnlé má sọ bẹ́ẹ̀ Kúnlé má sọ bẹ́ẹ̀ àbí wọ́n ní bàbá ọmọ náà. jẹ́ kí n ṣàlàyé fún ẹ torí ọmọdé kékeré nígbà tó gbádùn òbò oníkan wá lọ bá àwọn tọrọ ìyàwó tó wà lórí òbò. àgbàyà ni ẹ fi ọmọ lẹ̀ ìyẹn kọ́ là ń sọ báyìí sí. àti àwọn jáde jẹ́ bàbá ẹ̀ láti fẹ́ tó yàwó mẹ́ta mẹ́rin oríṣiríṣi láti rí níbẹ̀. ní sọ pé my son only 5-year-old son lẹ́yìn kan bíbu ní England. ní England. ìyẹn wà ń bẹ àti tíra láti rán yẹn wípé ọmọ yẹn a lè bílẹ̀ pẹ̀lú ìyá yẹn a gbọ́dọ̀ máa ẹ̀dùn owó sí i torí àkọ́kọ́ tó ọmọ lè dà lọ́la. bẹ́ẹ̀ni èyí ń tọ́ ọmọ nu ó ga ọmọ. mo máa owó ọjà mọ́ ìpáwà ìwà tá lọ bá lọ àbọ̀ máa tí ẹbí àlọ́ bá lọ àbọ̀ máa ń bọ̀. bẹ́ẹ̀ni à ń dúró láti wo kí ẹ. wọ́n máa bẹ̀bẹ̀ náà ni but they should go through they should know my one they should 6 months fine kò matter say mi ò Kúnlé ṣé you understand 6 months ẹ̀ ò matter but the point now is that they should respect that protocol of the Coles family. àwọn tó wà níwájú ẹ̀ ti ṣe rí. Thank you. ó dẹ̀ ní bó ṣe ṣe. Thank you. You understand? wàá jíjẹ ìyá yìí. nígbà tó wá I told you my son pé wedding is not about you. It's about the two both families. About the both families o. About the both families o. àwa àtàlákẹ́ nǹkan kan àwa ọbẹ̀ èkó nǹkan kan àwa pẹ̀lú aláàfin nǹkan kan àwa pẹ̀lú àwọn onírò nǹkan kan. bẹ́ẹ̀ni. so ọ̀rọ̀ wo la ìyẹn we have to quickly send the disclaimer. bẹ́ẹ̀ni. ìyá ẹ̀ tó lórí ìyá ẹ̀ àyíkú ìrìn àkọsíṣàn yóò ní kọ̀ọ̀kan. kò tiẹ̀ lè dáàbò consequences yẹn kò tiẹ̀ dá it's not nice. It's not nice at all. Òun ló dẹ̀ jọkùnrin. Obìnrin lámọ̀ pé ó ń ṣerú nǹkan bẹ́ẹ̀ tó máa ń pẹ́tì ìwọ tó jọkùnrin. Ó yẹ kó lọ bá bàbá ẹ̀ pé okay you did as you done daddy what next are we supposed to do? What next? Ó máa wá bẹ̀ ẹ́. Kúnlé wọ́n máa bẹ̀ tó bá lè ti wá bẹ̀ kò sí nǹkan tó lè ṣe àgbà máa ń gbà ní ṣomọ́rú nǹkan bẹ́ẹ̀ yẹn. Má fi kìíní wọ́n á go through protocol wọ́n máa bẹ̀ tó bá yẹ pé kìíní because àtọ̀ bá ṣe I don't know. ọmọ abẹ ọmọ iye pátá ọmọ iye pátá wà bẹ. ìwọ náà ló máa. abẹ́rí ṣọ́ọ̀tì márì àwọn àwọn náà dúró pé káàkó mi kékun wọn bẹ jó. kékun wọn jó káàdì. It is well pẹ̀lẹ́ ṣe ṣáà ṣé ò wá pa. wọ́n náà èmi gangan dey call me to order láàrin. mo lè imagine. that thing on the platform. You can just it's so heartbreaking. Nígbà tí mo ní Kúnlé Kòlìkè kí ló kàn. It is well. It is
Ọba ni mo ti rí, mo dẹ̀ sọ mo ní Kúnlé is my friend, I will find out everything. Orí Juice Lover, and I even put a comment there that Kúnlé is my friend, and I will find out everything about it. This is strange because you are not that person that is out there. So kí wá ní gbogbo eléyìí, you know? Who gave them the go ahead? Ta ló máa gbà? Ẹ̀tọ́ sí ẹni tó máa gbà. No, kó má tẹ̀lẹ́lẹ̀ bàbá ẹ̀ náà. Orúkọ Paul ló fi dàgbà, irú rubbish wo nìyẹn? Lórídà òun lè rẹ tó bá máa gbà. Àwọn òní kọ́ pé kó má máa rí àrí pé kó má ṣe kí náà ti pé. We are the ones tó wà wà ní forefront. Àwa ló máa fún níyàwó. Àwa la máa kọ́ ẹsẹ̀ ìyàwó. Àwa la máa láàgbà ìyàwó. Nígbà tó ló fẹ́ fẹ́ yàn, you met somebody kò tí ju 7 months lọ, ó ló máa fẹ́ tipátipá. The relationship is not more than 7 months. If you are hearing it from me. Can you imagine? 7 months relationship, a lè sọ fún ẹ pé wá ọmọ yìí, bàbá ẹ̀ la jẹ́. Ìyàwó pọ̀ lọ́wọ́ wa, àwọn èyí tó bímọ gbogbo ẹ̀ lálọ́bẹ̀ lálọ́ ṣẹ̀tọ́ lájọ̀bálẹ̀. Ẹni tó bímọ fún yòó kúrò láyé ẹni. Bẹ́ẹ̀ni. Àwọn sọmọdù gbogbo bí tí ọmọ wa bá wà ìgbẹ́ la máa lọ sọ. Ó lè sọ fún ẹ pé àwọn tó sí ọmọ tó ti lọ bí síbì kan owó tó ń sẹ̀ síbẹ̀. Gbogbo àwọn cousins mi ní London náà ń tẹ̀ lówó 200-300 pounds. Wípé ọmọ Kúnlé nílé ìyò ìrọ̀ Kúnlé náà. Wọ́n pè wọ́n lè sọ wípé don't do this, you cannot do any marriage. Bàbá ẹ̀ ló gbọ́dọ̀ fi àhẹ́dẹ̀. Of course now. Ló máa dáhùn. Wá gbọ́kọ̀ bàbá ẹ̀. Bàbá ẹ̀ tí ì ṣe èèyàn kékeré lẹ́kọ̀ọ́. Òní lónìí ń jẹun ogbó mi o. Ẹni máa kú ìyẹn pàdé ẹni máa sin. Ọba dúró dé mi ọ̀jẹ̀ ń bọ̀ sọ mi o. Òtútù yìí mú ẹ bá mi wáyà mi lọ. Ọ̀rọ̀ yìí ń bẹ mí ta ló fa buké lóyún. Abuké wádìí ẹ̀yìn ó di sáyà gẹ̀ǹgẹ̀. Ṣòkòtò tí ń ṣiṣẹ́ àrán oko ní ń gbé. Bá mi mọ́ yọ̀wọ́ rẹ̀ lọ́rọ̀ mi o. tọ ibẹ̀ yẹn ni a máa rí dé mọ́ náà lásìkò yìí. tọ pẹ̀lú àwọn àlàyé ọ̀rọ̀ tí ẹ gbọ́ nípa ìlànà Yorùbá àti ohun tí bàbá ń béèrè fún, ṣé bẹ́ẹ̀ gẹ́lẹ́ lórí? ẹ ṣe màá kọ́ bẹ̀rẹ̀ báyìí pé Yorùbá bọ̀ wọ́n ní òkè òkú lòkú rè, bàbá ọmọ ló lọ́mọ. Nílẹ̀ Yorùbá a gbàgbọ́ pé bàbá ló ní ọmọ, ẹni tí ìyá bá sọ pé ń lo bí náà ló ní ọmọ. Ohun tí bàbá yìí sọ yàtọ̀ sí pé wọ́n sọ pé bóyá ọmọọba ni àwọn, pé ètò ti pàápàá pé ọmọọba kò ní àwọn, wípé ètò ti ọmọọba nìyẹn. Nílẹ̀ Yorùbá ó ní ìlànà tí wọ́n máa ń tẹ̀lé nígbà tí a bá ń sọ nípa ètò ìgbéyàwó, pàápàá èyí tí a mọ̀ ní ìgbéyàwó ọ̀ṣìnkín. Bẹ́ẹ̀ pé nígbà mìíràn àwọn òbí mìíràn fẹ́ pé bóyá wọ́n máa ń pe nǹkan ní bíba oyún, wọ́n ti lè ba oyún sílẹ̀. Bóyá kí òbí kan, bóyá ilé ìdílé nìyẹn dà, ó lè ba oyún yẹn sílẹ̀, bóyá ó fẹ́ fẹ́ fún ọmọ ẹ̀ tàbí ó fẹ́ fẹ́ fún ara ẹ̀. Pé wọn ó ti fẹ́ ọmọ kalẹ̀ láti inú oyún. Bẹ́ẹ̀ni. Pé ókè ọmọ yìí o tó bá dá yìí o afẹ́fẹ́ fọ́mọ mi o tàbí mo fẹ́ fẹ́ fúnra mi o. Bí wọ́n bá ti rí i pé ìdílé yẹn dára. Ṣùgbọ́n èyí tó ṣe pàtàkì jù rẹ́ pé ìlànà rẹ̀ gbòòrò ni èyí tí à ń pè ní ìyàwó ọ̀ṣìnkín. Ìyẹn ni pé wọ́n á máa rí i pé nígbà tí ọmọ bá ti bàlágà, ìyẹn ni pé ó ti tó aya ní, ó sì ti tó ọkọ ní. Wọ́n máa ń ṣe àkọ́kọ́ nínú ìlànà ní ìfojúsóde. Ẹni pé pàápàá ọmọkùnrin yóò máa fojú sóde wípé nígbà tí wọ́n bá ti ń sìn pé ó ti yẹ kó ní aya, yóò máa fojú sóde. Bó bá rí ẹnìkan, bóyá bó bá rí obìnrin kan tó rí pé ojojú ń gbèsè, ó lè sọ fún àwọn òbí ẹ̀, fẹ́ pé àwọn òbí ẹ̀ wá alárinà èyí tí yóò ṣe ìwádìí ìdílé tí irú obìnrin bẹ́ẹ̀ ti wá. Lẹ́yìn ìgbà yẹn yóò máa bá sọ̀rọ̀ pé àwọn ìdílé kan wọ́n rí pé òdòdó tó dáa ni pé àwọn fẹ́ láti fẹ́. Bó bá di pé ìyàwó yẹn ti wá
tó bá ti wá nífẹ̀ẹ́ láti fẹ́ irú arákùnrin yẹn, wọ́n á wá mojú wọn, wọ́n á fi kan ara wọn. Ni wọ́n fi máa ń pàwé pé bí ọkọ bá mojú aya tán, alárinà yóò yẹ̀bá. Lẹ́yìn ìgbà yẹn ni ọmọkùnrin yẹn yóò sì á máa roko tọ̀, wọ́n á máa pàdé ní ọwọ́ ìrọ̀lẹ́, bóyá níbi ẹ̀gbẹ́ ògiri kan tí wọ́n á máa ti pàdé títí tí ẹnìyàn fi gbà. Wọ́n máa ń pè yẹn ní ìjọ́hìn, wípé ó ti jẹ́rìí pé ó ti gbà, àwọn tún máa ń pè ní ìsíhùn pé ó ti gbà wípé òun fẹ́ fẹ́. Tàbí ìjọ́hìn. Lẹ́yìn yẹn arákùnrin yẹn yóò fi tó àwọn òbí ẹ̀ létí. Àwọn òbí ẹ̀ wọ́n á kọ́ ṣe ìwádìí lẹ́kùnrẹ́rẹ́ nípa ti ìdílé yẹn. Lẹ́yìn ìwádìí tí alárinà bá ti ṣe nípa ìdílé méjèèjì, àwọn òbí náà wọ́n tún ṣe ìwádìí. Lẹ́yìn ìgbà tí wọ́n bá ti ṣe ìwádìí yẹn, tí wọ́n bá rí i pé ìdílé tó dáa ni, torí wọn à ní fẹ́ kó jẹ́ bóyá ìdílé oníjàngbọ̀n tàbí ìdílé wá pé àwọn àìsàn kan ṣe wọ́n. Tí wọ́n bá ti wá ṣe yẹn tán, ohun tí wọ́n á ṣe náà ni pé wọ́n á lọ tọrọ ọmọ yẹn. Nígbà tí wọ́n bá ti tọrọ ọmọ yẹn, tí àwọn ìdílé obìnrin bá ti gbà láti pé bóyá wọ́n lè fẹ́ra wọn, wọ́n á ṣe ìwádìí lọ́dọ̀ Ifá láti béèrè lọ́wọ́ Ọ̀rúnmìlà Akérèfínúṣọgbọ́n. Bí yẹn bá sọ pé ìgbéyàwó yẹn dáa, tàbí pé bóyá kùdìẹ̀kudiẹ kan wà, tàbí pé bóyá wọ́n lè ṣe ìrúbọ, tí wọ́n bá ti ṣe yẹn tán, ohun tó sì kàn náà ni èyí tí à ń pè ní ìdáná. Lẹ́yìn ìdáná, tí wọ́n bá ti ṣe ètò yẹn tán, tí wọ́n bá ti sanwó ìdáná, ṣe gbogbo ẹ̀, owó ìdáná, iṣu ìdáná àti àwọn owó bàbá gbọ́ ìyá gbọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Lẹ́yìn ìgbà yẹn wọ́n dá ọjọ́ ìgbéyàwó sọ́nà. Ìyẹn fi hàn pé ó gbọ́dọ̀ jẹ́ mímọ̀ sí ìdílé méjèèjì, ìdílé ọkọ àti ìdílé aya. Lẹ́yìn ìgbà yẹn wọ́n sì dájọ́ ìgbéyàwó sọ́nà. Oríṣiríṣi ètò àṣà ló máa ń wáyé nígbà yẹn, ṣùgbọ́n ìbéèrè tẹ́ bi mí kò nílò pé à ń sọ gbogbo àwọn yẹn. Lẹ́yìn ìgbà yẹn wọ́n dájọ́ ìgbéyàwó sọ́nà, wọ́n sì ṣètò ìgbéyàwó. Wọ́n máa sunkún ìyàwó, wọ́n á sì sin ìyàwó lọ sí ilé ọkọ ẹ̀. Ó jẹ́ bí wọ́n ṣe máa ṣe nílẹ̀ Yorùbá ní ayé àtijọ́, tí ó jẹ́ pé ó jẹ́ bámọ̀ ti àṣà. Ní ṣókí, ohun tí à ń sọ náà ni pé nípa ọ̀rọ̀ ìgbéyàwó lọ́kọ-láyà, ìdílé méjèèjì, ìdílé ọkọ àti ìdílé aya, ó gbọ́dọ̀ mọ̀ sí. Bó bá ti ṣe pé gbọ́n mi sí omi ò tó máa wáyé, tí ìdílé kan kò bá ti fọwọ́ sí, tí irú ìgbéyàwó bẹ́ẹ̀ lọ́pọ̀ gbà, ara nǹkan tó máa ń fa kí ìgbéyàwó kó máa forí ṣánpọ́n nìyẹn. Tó jẹ́ pé ló ṣokùnfà bí bóyá sì béèrè pé kí ló fà á lóde òní, ṣùgbọ́n ara àwọn nǹkan tó ń ṣokùnfà bí ìgbéyàwó ṣe ń forí ṣánpọ́n lóde òní nìyẹn. Pẹ̀lú àlàyé ìlànà Yorùbá tí ẹ fi ṣàlàyé sìn, ṣé n tẹ́ ń gbìyànjú àti sọ ni wípé ìkùdíẹ̀ káàtó ó ti kọ́kọ́ wà nínú voice recording tá a gbọ́ yìí, tó sì ń ṣàfihàn wípé bàbá jánà nínú àlàyé ọ̀rọ̀ wọn, àbí? Láìsí àní-àní nípa ìtàkùrọ̀sọ tá a ti gbọ́ láàrin bàbá ọmọ àti arábìnrin kan tó jẹ́ ọ̀rẹ́, láìsí àní-àní ohun tí bàbá sọ, bí bàbá ṣe fárígá yẹn, ohun tí ó tọ̀nà nítorí pé kò bá ìlànà Yorùbá mu. Ṣùgbọ́n Yorùbá bọ̀ wọ́n ní òkun ìwó ruru káwa ruru. Irú àwọn nǹkan yẹn ó yẹ kí, bó dẹ̀ pé wọ́n jẹ́ ká mọ̀ pé wọ́n pe ìdílé wọ́n pe bàbá ìyàwó tí ẹnìyẹn sì bí ìgbà tó dẹ́gbẹ́ ń pọn tàwọn nígbà tí wọ́n sọ pé àwọn fẹ́ wá nígbà báyìí, tó sọ pé bóyá nínú oṣù karùn-ún, bí ìgbà tó ń dọ́gbọ́n tàwọn ti mọ nǹkan tí wọ́n ṣe. Ó sì ṣe kó jẹ́ pé wọn àti ìyá ọmọkùnrin àti àwọn òbí ọmọbìnrin wọ́n ti jọ dì í papọ̀. Ẹ̀yin tá a gbọ́ nù yẹn gẹ́gẹ́ báwọn kan ṣe sọ. Kódà nínú tí èèyàn bá fi òye gbé, torí Yorùbá bọ̀ wọ́n ní ọ̀rọ̀ sùnùkùn, ojú sùnùkùn la fi wò ó. Bẹ́ẹ̀ bá fòye gbé, á rí i pé bàbá ọmọbìnrin yìí kò fẹ́ kí ó ti ní nǹkan tí wọ́n ṣe ló fi sọ pé òun fi sí kó dínú oṣù karùn-ún. Ìyẹn fi pé wọ́n fẹ́ gbé àwọn ìgbésẹ̀ kan jẹ́ pé wọ́n ní lè fún àwọn òbí ọkọ láàyè láti lè wá láti wá ṣe àwọn ètò tí Yorùbá mọ̀ ṣe, ló fi dá oṣù karùn-ún fún wọn, èyí tó jìnnà sí ọjọ́ tí àwọn yẹn mú. Nípa bẹ́ẹ̀ náà ni ètò wípé wáyá
wọ́n ti wá fi ìwé ìpè síta pé wọ́n fẹ́ ṣe ìgbéyàwó fún, kò sì yẹ kó rí bẹ́ẹ̀ nítorí pé bí bàbá ṣe ní ilé bàbá náà ló ní ilé ìyá. Kò yẹ kó jẹ́ pé bóyá ìyá ọmọ nìkan ni wàá pàdé àpòpọ̀ pẹ̀lú ìyá ọmọkùnrin nìkan ni wàá pàdé àpòpọ̀ pẹ̀lú àwọn ẹbí ìyàwó. pẹ̀lú ẹbí ìyàwó láti ṣerú kan báyìí. Kò yẹ ká fárí lẹ́yìn olórí. Pẹ̀lú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí, ǹjẹ́ ọkọ ìyàwó gangan fún rẹ̀, ìyẹn ọkùnrin ọmọ tó fẹ́ fẹ́ ìyàwó, ǹjọ́ lẹ́bi kankan ní ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí? Ẹ̀bi tó pọ̀ ló wà ńbẹ̀. Ṣé ẹ rí àwọn kan wọ̀nyí, oríṣiríṣi nǹkan, ìyá ọmọkùnrin yẹn lé ẹ̀bi, ìyá rẹ̀ náà sì lẹ́bi. Ṣùgbọ́n bóyá kí n béèrè báyìí, bóyá kí n dáhùn báyìí pé kó lè jẹ́ ìrànlọ́wọ́, kí ìdáhùn mi kó lè ní ìtumọ̀. Ní pé nǹkan tó ṣokùnfà ilé nǹkan méjì ni. Kí ni nǹkan náà? Àkọ́kọ́ ni ìyapa tó ti wà láàrin bàbá ọmọ yìí àti ìyá rẹ̀. Nítorí ìyapa tó ti wà yìí ni ó ṣokùnfà, nínú ìtàkùrọ̀sọ tí wọ́n sọ, wọ́n ní ọmọ yìí gan, ọmọkùnrin yẹn, pé ẹnìkan gan ti bímọ fún un. Nígbà tí bàbá àti ìyá tí wọn bá ti jọ gbé pọ̀, irú àwọn kan tí ó mọ wáyé nìyẹn. Torí pé bí ìgbà tí ọmọ yẹn ò ní oníbàáwí tó, tí ò ní olùbẹ̀rù tó. Ẹ rí i pé nípọ̀ ìgbà nílẹ̀ Yorùbá, bí lọ́kọláya bá wà tí wọ́n bá jọ gbé pọ̀, bí obìnrin bọ́mọ bá ń hùwà ìpáǹle, ìyá ọmọ lè máa fi bàbá rẹ̀ dẹ́rù bà pé dáàdì yín ń bọ̀. Ṣùgbọ́n irú ètò wà yìí, nígbà tí kò ti sí lábẹ́ òrùlé bàbá rẹ̀, bí ọmọ yẹn yóò kàn máa hu irú àwọn ìwà tó wù ni. Irú ẹ̀ náà ni irú tó wáyé tó yẹ pé ó ti yẹ pé lálàkọ́kọ́, mi ò mọ̀ bóyá arábìnrin yẹn gan ti gbọ́ o, bóyá ń sì fi pamọ́ ni o, bóyá arábìnrin yẹn gan ò tí ì gbọ́ pé bóyá ẹni tóun fẹ́ gan kó ti bímọ síbì kan ni. Ìyẹn gan lè ṣokùnfà ìtúkọ̀ àrùgbéyàwó yẹn. Nítorí náà, nǹkan ní alákọ̀ọ́kọ́, ọmọ yẹn kọ́ jẹ̀bi, ọmọkùnrin yẹn kọ́ jẹ̀bi. Ṣùgbọ́n tó ṣokùnfà ìjẹ̀bi ẹ̀ náà ni pé bàbá wọn àti ìyá wọn tí ò jọ gbé pọ̀, ó kọ́ jẹ̀bi nípa wípé àkọ́kọ́ nítòótọ́ ó ti sọ fún bàbá rẹ̀ pé ó ti lẹ́ni tó fẹ́ fẹ́. Ṣùgbọ́n ó yẹ kó gbọ́rọ̀ sí bàbá ẹ̀ lẹ́nu nígbà tó jẹ́ pé òun gangan náà ọkùnrin ni, tó jẹ́ pé òun náà ó bọ́kùnrin yóò sì bóbìnrin. Ǹjẹ́ bí àwọn ọmọ ẹ̀ náà bá ń ṣerú ẹ̀ fún lọ́jọ́ iwájú, ǹjẹ́ inú rẹ̀ ó dùn? Ní àkọ́kọ́, kò kọ́ gbọ́rọ̀ sí bàbá ẹ̀ lẹ́nu, ó kọ́ jẹ̀bi ní irú ọ̀nà yẹn, torí pé ó yẹ kó lè gbọ́ bàbá ẹ̀. Torí pé Yorùbá bọ̀ wọ́n ní òkè òkú lòkú rè, bàbá ọmọ ló lọ́mọ. Bàbá ẹ̀, orúkọ bàbá ẹ̀ sì ló ń jẹ́ Cole, kì í ṣe pé ó ń jẹ́ orúkọ ẹbí ìyá rẹ̀. Nítorí náà ó kọ́ jẹ̀bi ní ọ̀nà ọ̀rọ̀ yẹn. Ìkejì náà ni pé mọ̀mọ́ rẹ̀ náà, torí tá a bá bẹ́ràn wí ká bẹ́ràn wí, àti wí tí asaran fásaran ká sì wí tí asaran fásaran, ìyá rẹ̀ náà jẹ̀bi. Nítòótọ́, òun àti ìyá wọn ní bí ó ti lé lógún ọdún sẹ́yìn tí wọ́n ti yapa láàrin ara wọn. Bó yẹ pé òun àti bàbá rẹ̀ jọ gbé, ṣùgbọ́n Yorùbá bọ̀ wọ́n ní ọjà tí ọmọ bá ti wọ̀, òkúta ti wọ̀. Ohun tó túmọ̀ sí náà ni pé nígbà tó ọmọ ti wà láàrin wọn yẹn, nígbà tó bá di ọjọ́ ayẹyẹ ọmọ, kò yẹ kí ìjà wáyé. Ó yẹ kí wọ́n sì ṣẹ́wẹ́lé bóyá ìgbọ́ra ẹni yé tàbí ìyapa tó ti wà láàrin wọn. Ó yẹ kí ìyá ẹ̀ kó fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú bàbá ọmọ yìí kí wọ́n sì ṣe nǹkan yẹn. Pé nǹkan ayẹyẹ, nǹkan ìdùnnú ni. Ó yẹ kí wọ́n ṣe bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Nítorí náà ìyá yìí náà, pé mo mọ̀ pé bí ìyá yìí náà ń pọ̀n sẹ́yìn ọmọ ẹ̀ ló ṣokùnfà bí ọmọ náà ṣe fárígá tí ó fi gbọ́rọ̀ sí bàbá ẹ̀ lẹ́nu. Olórin kan kọrin kan, Saheed Òṣùpá ni, ó ní ọ̀làjú dé. Nígbà tó kọrin yẹn, ó ní ọ̀làjú dé ló jẹ́ àgbàgbé àṣà ìdílé wa. Ṣá lè sọ pé ọ̀làjú yẹn tó dé yẹn gangan ló ń kó bá wa pẹ̀lú eléyìí tó ń dé yìí? Ẹ ṣé, gẹ́gẹ́ bí tí màá sọ náà ni pé nírú tó ṣẹlẹ̀ yìí,
ọ̀làjú wà ń bẹ̀. Ṣùgbọ́n nǹkan pàtàkì tó jẹ́ pé èyí tó lóòrìn jù nípa ti ìdílé ni ìyapa ló wà láàrin bàbá ọmọ àti ìyá ọmọ. Ó jẹ́ nǹkan tó lóòrìn jù tó ṣokùnfà irú àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ yìí. Ọ̀làjú náà máa ń fà á o, torí pé a ti rí àwọn òbí náà tó jẹ́ pé bóyá ọkọ àti aya wọ́n jọ wà papọ̀, tí a sì ń rú àwọn nǹkan wọ̀nyí tó jẹ́ pé lóde òní wọ̀lúpàrà yẹn kọpòró ni ó ń wáyé. Tó jẹ́ pé àwọn míì lórí ẹ̀rọ ayélujára ni wọ́n ti ríra wọn. A tiẹ̀ ti rí ẹlòmíì tó jẹ́ pé ó rí ọkọ ó rí ẹnìkan lórí ẹ̀rọ ayélujára tí wọ́n sì ní lọ́kàn láti fẹ́ra wọn. Tó jẹ́ pé lẹ́yìn ọ̀rẹyìn ọkùnrin yìí ó pa obìnrin yìí nítorí pé kò mọ ìdílé rẹ̀, kò mọ ẹyẹ tó sú, kò mọ irú ẹ̀yà tó ti wá. Ṣé nípa lóde òní ìgbà tó ṣe pé à ń sọ èdè Gẹ̀ẹ́sì, a lè mọ̀ nígbà tó ṣe pé èdè Gẹ̀ẹ́sì láti mọ bára wa sọ̀rọ̀, a lè tí ì lè mọ pàtó irú ẹ̀yà tí èèyàn ti wá. Ìyẹn tiẹ̀ lè sọ pé ẹ̀yà tiẹ̀ ló ti wá, ṣùgbọ́n bóyá òun ò gbélẹ̀ Yorùbá tàbí òun gbé ẹ̀yà tó ti wá yẹn tí ó purọ́ fún un. Irú nǹkan bẹ́ẹ̀ ó ń fà á tó jẹ́ pé bóyá ìlànà tòde òní tó jẹ́ pé lórí ẹ̀rọ ayélujára ni wọ́n ti ríra wọn. Òmíràn wọ́n tiẹ̀ máa ń pè kan láyé àtijọ́ kó tó dàsìkò yìí, àṣà ọ̀làjú náà ni o. Wọ́n á ní wọ́n pè ní ìyàwó pàdé mi nídìíkọ̀. Ẹlòmíràn lè ṣe ìdí ọkọ̀, bóyá wọ́n kàn jọ wọkọ̀ papọ̀ ní ó bá di pé wọ́n fẹ́ra wọn. Àwọn míì ó lè jẹ́ pé níbi patí ni wọ́n ti ríra wọn, níbi àṣeyẹ kan ni wọ́n ti ríra wọn. Irú àwọn báyìí ni wọ́n fi máa ń pòwe pé ìyàwó tá a fi jó fẹ́ ìran ni ó wò lọ. Irú tí ìyẹn túmọ̀ sí náà ni pé irú àwọn ìgbéyàwó bẹ́ẹ̀ kì í tọ́jọ́. Àṣà ọ̀làjú náà ló fa irú ẹ̀. Irú àwọn àṣà ọ̀làjú tó farú ẹ̀ náà ni pé tí ẹ bá kàn ti ríra ẹni tí ò sí pé èèyàn ń ṣèwádìí, èèyàn tiẹ̀ ń kọ́ wo ìwà ara ẹni wò, kéèyàn kọ́ wo ìwà ara ẹni wò. Torí pé nígbà mìíràn bí ọkùnrin àti obìnrin tí wọ́n bá jọ pàdé, wọ́n lè máa fi ìwà pamọ́, èyí tí Yorùbá ń sọ pé wọ́n máa ń díbọ́n. Ṣùgbọ́n Yorùbá bọ̀ wọ́n ní ìwà ní foníwà sílẹ̀. Ẹ rí ìlànà tèbó kan wọ́n pè ní courtship, tí ẹ fi mọ ìwà ara ẹni fún ìgbà díẹ̀. Gẹ́gẹ́ bí ìtàkùrọ̀sọ tí a gbọ́ yìí, wọ́n ní láàárín oṣù 6 ni wọ́n ti ríra wọn. Oṣù 2 àkọ́kọ́ ni wọ́n á fira wọn bàbá. Lẹ́yìn ìgbà yẹn wọ́n ní gbogbo ẹ̀ lápapọ̀ kò tí ì ju bí oṣù 6 lọ. Tí wọ́n ti ríra wọn tó yẹ pé wọ́n sì ti fúnra wọn ní oyún. Ìyẹn fi hàn pé bóyá kò ju ijọ́ kejì sí ijọ́ kẹta, torí wọn lóyún yẹn náà ti pósù 6. Ìyẹn fi hàn pé kò ju bí ijọ́ kejì sí ijọ́ kẹta lọ tí wọ́n fi sún tọra wọn. Lójú torí tá a bá foyé gbé ohun tó túmọ̀ sí nìyẹn, torí wọn lóyún yẹn náà ti pósù 6. Bóyá bí ijọ́ kejì síra wọn tí wọ́n ti ríra wọn ni wọ́n ti. Torí náà àṣà ọ̀làjú ó ń ṣe àkóbá fún àwọn ètò ìgbéyàwó wa lóde òní. Ló sì fà á tó yẹ pé tẹ́ bá wò tẹ́ bá ń ka àwọn ìwé ìròyìn àti inú ẹ̀rọ ayélujára, ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé tẹ́ bá lọ sí ilé kóòtù ìbílẹ̀, ẹ rí i pé kóòtù kọ́kọ́ irú ẹ̀ pọ̀ níbi Màpómbànà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tó yẹ pé irú àwọn kan báyà àṣà ọ̀làjú yẹn ló sì fà á. Tó yẹ pé àwọn òbí ò ní mọ̀ sí irú nǹkan báwọn yìí. Tó yẹ pé ẹ ò tiẹ̀ ní ṣèwádìí. Bàbá tiẹ̀ ṣèwádìí tìbílẹ̀, a sì lè lọ sọ́dọ̀ àwọn èèyàn Ọlọ́run, àwọn bóyá lọ́dọ̀ ìránṣẹ́ Ọlọ́run, bóyá ti Mùsùlùmí tàbí tọmọlẹ́yìn Kristi, tí wọ́n sì gbàdúrà. Torí pé Yorùbá bọ̀ wọ́n ní tó bá ń dára fẹ́ àdúrà, èyí tó kù díẹ̀ káàtó náà gbogbo ẹ̀ náà fẹ́ àdúrà. Irú àwọn yẹn wọ́n lè béèrè lọ́wọ́ wọn, wọ́n á lè gbà wọ́n nímọ̀ràn. Lóde òní náà bá ṣe sọ pé ọ̀làjú sì wà, àwọn ètò tí wọ́n tẹ̀ nípa ti ìlànà ọmọlẹ́yìn Kristi àti ìlànà ti Mùsùlùmí, wọ́n sì máa ní àwọn ìlànà tí wọ́n tẹ̀lé. Gẹ́gẹ́ pé irú tọmọlẹ́yìn Kristi gẹ́gẹ́ bí àpẹẹrẹ, lẹ́yìn ìgbà tí ẹ bá ti tí àwọn òbí bá ti mọ̀ sí, wọ́n á jẹ́ kí ìránṣẹ́ Ọlọ́run ìjọ tí wọ́n lọ náà wọ́n á mọ̀ sí. Irú àwọn àkókò yẹn wọ́n máa ń fún wọn kó tó di pé wọ́n ṣe ètò ìgbéyàwó, wọ́n máa ń ṣe ètò ìgbaninímọ̀ràn tí wọ́n pè ní counseling. Jẹ́ pé wọ́n máa gbà wọ́n nímọ̀ràn, wọ́n á béèrè oríṣiríṣi ìbéèrè lọ́wọ́ wọn. Jẹ́ pé wọ́n á máa béèrè ìbéèrè tí ó fi pọ̀ wọ́n ní fún yọ̀yọ̀. Àwọn àṣírí tó bá wà láàárín wọn, wọ́n lè tú jáde tó yẹ pé yóò lè sọ síta fún oníwàásù yẹn. Jẹ́ pé bóyá bí ẹnìkan bóyá ó ti bímọ sí pamọ́, bóyá ìyàwó kan ti bímọ sí pamọ́ tó yẹ pé wọ́n ó sì yanjú ẹ̀. Kó mọ̀ jẹ́ pé ìgbà tó bá di pé wọ́n á fẹ́ra wọn tẹ̀pọ̀ àbúrò mọ́, tí ìyàwó wa mọ̀ tàbí tí ọkọ mọ̀,
tó yẹ pé àwọn àṣírí kọ̀ọ̀kan yẹn tó wá sí tìṣà tó yẹ pé bóyá ó lè di pé ó wọ́n di kọ̀ra wàhálà. wọn. Ọ̀dà àwọn kan tiẹ̀ sọ pé bóyá nítorí pé obìnrin yẹn ó kọ́kọ́ jẹ́ òǹṣèré tíátà nílùú òyìnbó l'Amẹ́ríkà ló fà á. Àwọn míì sì tún sọ pé bóyá torí pé ó jẹ́ ọmọ ẹ̀yà míì pé tí kì í ṣe ẹ̀yà Yorùbá ni ò jẹ́ kí wọ́n lè mọyì àti mọrírì ohun tí àṣà Yorùbá gbé dání. Ẹ gbọ́, ṣá lè sọ bẹ́ẹ̀? Ẹ ṣé, olúkúlùkù ẹ̀yà kọ̀ọ̀kan ló ní àṣà tiẹ̀. Kódà ní ilẹ̀ Yorùbá gan, a ní àṣà nítòótọ́, ṣùgbọ́n ẹ̀yà kọ̀ọ̀kan náà ní àṣà. La fi máa ń pa òwe pé ìdá ní ìlùṣèlú, eégún ní gbowó òde Òṣogbo, orò àṣìgbà ti ṣùgbò. Nítorí náà àṣà tí ẹ̀yà kọ̀ọ̀kan bá ní, a gbọ́dọ̀ fọ̀wọ̀ fún irú àṣà bẹ́ẹ̀ kí a sì tẹ̀lé irú àṣà yẹn. Wọ́n lè má jẹ́ wọ́n lè jẹ́ ẹ̀yà ọ̀tọ̀ọ̀tọ̀ lóòótọ́, ṣùgbọ́n ibi a bá gbé náà la ṣe. Nígbà tó ti di pé àṣà Yorùbá yẹn gbọ́dọ̀ mọ̀ nípa àṣà Yorùbá. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, a rí àwọn tó yẹ pé wọ́n jẹ́ aláwọ̀ funfun tàbí wọ́n ṣe ọmọ ilẹ̀ Yorùbá tí wọ́n sì wá ń fẹ́ ọmọ nílẹ̀ Yorùbá tí wọ́n sì ń ṣe ètò ní ìbámu pẹ̀lú àṣà àti ìṣe Yorùbá. Nítorí náà ẹ̀yà kọ̀ọ̀kan ló ní àṣà tirẹ̀, a gbọ́dọ̀ sì tẹ̀lé àwọn àṣà yẹn, pàápàá àwọn àṣà tó bá ti bójú mu, tí ì ṣe pé àṣà tó lè jẹ́ ìpalára fún àwọn ọmọ bẹ́ẹ̀. Nítorí náà ó wá láti ẹ̀yà mìíràn, kò túmọ̀ sí pé kí wọ́n tako àṣà ti ilẹ̀ Yorùbá. Ọ̀dà, ẹ ṣeun. Ẹ bá a fi ọ̀rọ̀ àmọ̀ràn síta báyìí fún àwọn ọ̀dọ́ wa òde òní láti túbọ̀ mọ ọ̀pọ̀ nǹkan tó ṣe pàtàkì nípa àṣà. Ẹ ṣé, nǹkan pàtàkì tó ń ṣàkóbá fún irú àṣà wa náà ni àìsí ìwà ọmọlúàbí. Ara ìwà ọmọlúàbí tí ó gbọ́dọ̀ wà náà ni ìbọ̀wọ̀ fún àgbà. Bọ̀wọ̀ fún bàbá òun ìyá rẹ kí ọjọ́ rẹ kó lè pẹ́ láyé. Mo rọ̀ àwa ọmọ òde òní kí a bọ̀wọ̀ fún bàbá àti ìyá wa, torí pé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí wọ́n sọ ní ìtàkùrọ̀sọ òwe kan tí wọ́n pa, wọ́n ní bí àlọ́ bá bọ, bí àlọ́ bá lọ, àbọ̀ á bọ̀. Nítorí náà àgbàlagbà bí ọmọdé bó bá gorí ìrókò, ohun tí ọmọdé rí, àgbàlagbà tó wà ní ohun tí ọmọdé ò rí, àgbàlagbà tó wà nílẹ̀ yóò rí o. Torí náà ìrírí ni ọ̀gá nínú àṣà, nínú ìrírí ọmọ ènìyàn. A gbọ́dọ̀ máa bọ̀wọ̀ fún àgbà, ó ṣe pàtàkì. Bẹ́ẹ̀ ni a gbọ́dọ̀ máa bọ̀wọ̀ fún àṣà wa. Ẹ má jẹ́ kí àwọn àṣà ọ̀làjú tó ti ṣe àkóbá fún àṣà wa kí ó tako, pàápàá nípa ọ̀rọ̀ ìgbéyàwó, torí pé ọ̀rọ̀ ìgbéyàwó ọ̀rọ̀ ẹlẹgẹ́ ni. Ó ṣe pàtàkì láti rí i pé a mú àṣà wa, a mú ní ọ̀kúnkúndùn. Bóyá pé ìbéèrè yẹn wáyé, mo tún fẹ́ sọ náà ọ̀rọ̀ nípa ọjọ́ orí. Ọjọ́ orí. Ọ̀rọ̀ nípa ọjọ́ orí. Wọ́n ní ọkùnrin 30, obìnrin 38. Kò yẹ kó jẹ́ bí adínàbò òkú. Ẹ̀rí gbóbìnrin yẹn kégbe nígbà tí bàbá yẹn sọ. Kò yẹ kó jẹ́ bí adínàbò òkú. Ìfẹ́ ni ó ṣe pàtàkì láàrin ìdílé. Pé èjì ò ní túmọ̀. Ọjọ́ orí ò ní túmọ̀. Nítorí pé tí a bá wo nínú àlùkùránì, ẹ rí i pé ànábì Muhammad tó jẹ́ aṣáájú àwọn lẹ́yìn mùsùlùmí, ẹni tí ó fẹ́ ẹni tó jùlọ ni. Tá a bá sì wo nílẹ̀ Yorùbá gan, gẹ́gẹ́ bí àpẹẹrẹ bí bóyá ẹnìkan ó ní ìyàwó, ẹnìyẹn wá kú nílẹ̀ Yorùbá láyé àtijọ́, irú ìyàwó tó fẹ́ yẹn tó bá ti pé ó sì wà ní ìbímọ, wọ́n lè ní kí ó fẹ́ àbúrò òkú ọ̀run yẹn tó jẹ́ ọkùnrin. Irú àbúrò òkú ọ̀run tó jẹ́ ọkùnrin, ó sì lè jẹ́ pé bóyá ìyàwó yẹn jùlọ. Nítorí náà ọjọ́ orí kì í ṣe nǹkan tó yẹ pé bóyá ó lè jẹ́ pé ó jẹ́ adínàgbòkú tàbí nǹkan tó lè mú kí ìṣòro kí ó wá fún tọkọtaya. Ṣùgbọ́n tó ṣe pàtàkì náà ni pé ká jẹ́ kí àwọn òbí wa kí á mọ̀ sí, ká sì tẹ̀lé ìlànà tí à ń tẹ̀lé. Ká ṣe bí wọ́n ṣe ní ká ṣe kó lè rí bó ṣe yẹ kó rí. Ìyẹn ní pàtàkì, yóò dáa fún gbogbo wa. Àmín. Ẹ ṣeun o. Mo wá fẹ́, bí ẹ ṣe ti fi ọ̀rọ̀ àmọ̀ràn síta yìí, mo fẹ́ kí, torí mo ti rí àwọn ìwé yín lóríṣiríṣi, mo sì ti ka ọ̀pọ̀lọpọ̀.
a sì lè ráwọn míì náà tó lè fẹ́ nífẹ̀ẹ́ sí àwọn ìwé Yorùbá kan tí yóò sì ṣe wọ́n náà láǹfààní lára àwọn ìwé tẹ́ ẹ ti kọ́ bóyá lè mẹ́nuba díẹ̀ lára ẹ̀. ẹ ṣé. Ní àkọ́kọ́ mo kọ ìwé tó jẹ́ tèmi, àwa àtàwọn mìíràn náà sì kọ ìwé papọ̀. Bẹ́ẹ̀ ni a kọ gẹ́gẹ́ bí ẹgbẹ́, mo jẹ́ olóòtú fún àwọn ẹgbẹ́ kọ̀ọ̀kan. Ní ẹ̀ka ẹ̀kọ́ èdè Yorùbá gan mo jẹ́ olóòtú fún àwọn ìwé kan. Ṣùgbọ́n kí n kọ́ bẹ̀rẹ̀ báyìí pé ìwé tí mo dá sí fúnra mi, ọ̀kan wà tí a ń pè ní Ògidì Ìmọ̀ Ìjìnlẹ̀ Yorùbá, tó yẹ pé ìwé tó wúlò fún àwọn akẹ́kọ̀ọ́ pàápàá ilé ẹ̀kọ́ sẹ́kọ́ndìrì àti ilé ẹ̀kọ́ gíga gbogbo. Èyí tí àkóónú rẹ̀ náà ni ó jẹ mọ́ èdè, ọ̀rọ̀ nípa ìró èdè Yorùbá, bí a ṣe ń ṣẹ̀dá ọ̀rọ̀ Yorùbá àti nǹkan tó jẹ mọ́ gírámà Yorùbá àti ẹ̀ka èdè Yorùbá. Irú yẹn wà gẹ́gẹ́ bí tó jẹ mọ́ iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀. Ìwé míì tí mo tún ṣe pẹ̀lú ẹnìkan ni ìwé tí a ń pè ní ìwé òǹkọ̀wé alátinúdá. Àkọ́kọ́ irú rẹ̀ ni Ẹwà Ẹnu Yorùbá, tó jẹ́ pé ewì, àkójọpọ̀ ewì ni. Àwa mẹ́ta ni a ṣe, èmi àti ọ̀rẹ́ mi kan tí a ń pè ní Ọlátúnjí Owólabí àti akẹ́kọ̀ọ́ mi kan tí a ń pè ní Ṣínà Ìdòwú. Lẹ́yìn yẹn mo tún ṣe ìwé ewì kan náà pẹ̀lú akẹ́kọ̀ọ́ mi kan. Ó ti wà ní òkè òkun báyìí, Ṣẹ́gun Sóẹ̀tàn là ń pè, ó ti gba oyè ọ̀mọ̀wé ní èdè Yorùbá, ó ti jẹ́ olùkọ́ ní òkè òkun. Orúkọ ìwé yẹn náà ni Òwúyẹ́. Òwúyẹ́ Àsòrò sọ bí ọ̀rọ̀. Àkójọpọ̀ ewì náà ni. Ìwé ewì míì tí mo tún ṣe pẹ̀lú àwọn mìíràn náà ni à ń pè ní Mokomoro. Àwa olùkọ́ mẹ́ta ní ẹ̀ka èdè Yorùbá ti ilé ẹ̀kọ́ olùkọ́ni àgbà Abẹ́òkúta yìí ni a ṣe. Alàgbà Ayọ̀mídé Sànyà, alàgbà Kẹ́hìndé Ìrókòtọ́lá àti èmi Sọjí Adérẹ̀mí Fájẹyọ ni a ṣe ìwé yẹn tí a ń pè ní Mokomoro. Ó jẹ́ àkójọpọ̀ ewì bákan náà. Mo sì tún kópa nínú ewì tí ọ̀gá mi tó jẹ́ alábòójútó àpilẹ̀kọ mi. Èmi ò tíì gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ fún wọn gẹ́gẹ́ bí alábòójútó àpilẹ̀kọ mi nígbà yẹn. Wọ́n pe ewì yẹn ní Wá Gbọ́. Ìyẹn ni ewì àkọ́kọ́ tí màá kọ́kọ́ kópa nínú rẹ̀. Àwọn ni wọ́n jẹ́ olóòtú. Ìyẹn wọ́n ti di ọ̀jọ̀gbọ́n báyìí, Dótòyè Adéolú Adélékè. Ewì méjì ni mo kọ síbẹ̀, Aráàlú Ọ̀wọ́n àti Ahọ́n, mo kọ ìyẹn. Bẹ́ẹ̀ ni yàtọ̀ sí ìyẹn náà, ní ẹ̀ka ẹ̀kọ́ èdè Yorùbá ti ẹ̀ka ẹ̀kọ́ wa yìí, a ṣe àkójọpọ̀ ewì kan tí a ń pè ní àkójọpọ̀ ewì àwíyé. Èmi ni mo jẹ́ olóòtú àgbà fún ewì yẹn. Bẹ́ẹ̀ ni mo tún jẹ́ olóòtú fún ẹgbẹ́ ìwé jọ́nà àti àwọn ìwé tí ẹgbẹ́ olùkọ́ èdè Yorùbá ní ilé ẹ̀kọ́ olùkọ́ni àgbà tí a máa ń gbé jáde. Mo kọ́ ti jẹ́ olóòtú fún àwọn jọ́nà àti ìwé tí a máa ń gbé jáde kó tó di pé mo á jẹ́ ààrẹ fún ọdún 6. Irú àwọn a máa gbé jọ́nà jáde tí a ń pè ní Ìtànṣán Odùduwà. Yàtọ̀ sí yẹn, a ti gbé àwọn ìwé méjì jáde tó yẹ pé èmi ni olóòtú ìwé yẹn. Àkọ́kọ́ ni àkọ́ṣe ìwé fún ìbọlá fún olóògbé ọ̀jọ̀gbọ́n Akínwùmí Ìṣọ̀lá, wọn àti ìpapòdà ńgbà yẹn. A pè ní Ojú ìwòye ìrò ìjìnlẹ̀ Yorùbá nínú iṣẹ́ Akínwùmí Ìṣọ̀lá. Lẹ́yìn ìgbà yẹn, a tún ṣe iṣẹ́ ìwádìí lórí iṣẹ́ bàbá Adébáyọ̀ Fálétí. Lẹ́yìn ìgbà tí wọ́n ti kú ni a ṣe yẹn. Mo ṣẹ̀ ti di ààrẹ ẹgbẹ́ olùkọ́ èdè Yorùbá ní kọ́lẹ́ẹ̀jì ẹ̀sìn gbà yẹn. A ṣe iṣẹ́ lórí àkójọpọ̀ àwọn iṣẹ́ bàbá wa Adébáyọ̀ Fálétí. Ó jẹ́ díẹ̀ nínú àwọn ìwé tí mo ti kọ tàbí tí mo ti kópa tàbí tí mo jẹ́ olóòtú fún. Ṣé wá débẹ̀ tí ń sọ àwọn ọ̀rọ̀ òwe yẹn lẹ́yọ kọ̀ọ̀kan, ó wu ẹlòmíì láti ní lára ẹ̀. Bẹ́ẹ̀ lómi ṣe gbọ́ orúkọ mi wò pé àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú eléyìí òun fẹ́ láti mọ̀ láti ní ìwé náà. A sì tún lè rí ìkan nínú àwọn tó tiẹ̀ ti jẹ́ àwọn tẹ́ ẹ ti kọ́ rí torí ẹ ti wà lẹ́nu iṣẹ́ yìí kì í ṣe kèrémí ọdún. Tó wọ̀ pé ẹ jẹ́ kí n pè yín kóun tiẹ̀ gbóríyìn fún yín. Màá fẹ́ kẹ́ fi nọ́mbà yín síta
ní dédé àsìkò yìí. ẹ ṣe nọ́mbà mi tó yẹ pé ètí àwọn èèyàn máa ń pè jù náà ni màá fi síta tó jẹ́ pé ó sì wà lórí WhatsApp ìyẹn náà ni 08033513220 kí n pè lẹ́ẹ̀kan sí 08033513220. tó ẹ ṣeun kí àwọn tó ń wò yín jákèjádò àgbáyé ká sì máa yọ̀ǹda yín lásìkò yìí. mo kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ ètò Bembeyeke yìí káàkiri àgbáyé. mo rọ̀ yín pé kí ẹ máa tẹ́tí sí ètò tó ń jáde lórí ẹ̀rọ gbóhùnsáfẹ́fẹ́ Bembeyeke. àwọn ètò tó kọ́ni lọ́gbọ́n tí ó kọ́ni lóye tí ó sì tún kọ́ni ní bá a ṣe ní ìmọ̀ nípa èdè, nítorí pé ẹni tó jẹ́ atọ́kùn ètò yìí tó sì jẹ́ olùdarí iléeṣẹ́ yìí, ẹni tó gbédè tó yẹ pé mo lè pè ní ajèdè bí ẹni jẹdé gẹ́gẹ́ bí orúkọ ẹnìkan, ẹni tó gbédè dáadáa ni tó sì ní ìmọ̀ ó mọ̀ nípa àpàdé àti àlùdé èdè abínibí wa. mo rọ̀ wá kí a máa gbọ́, yóò ju wá ṣe o. ẹ ṣeun. tó ẹ ṣeun o, ẹ ṣeun púpọ̀ olóyè ọ̀mọ̀wé Adésọjí Adérẹ̀mí Fájẹyọ. Olúwatóbilọ́ba Fásùgbà lórúkọ mi. ẹ jẹ́ pàdé ní comment section kámẹ́rò yín kò mọ́ síbẹ̀ nìkan. ẹ má gbàgbé Bembeyeke comedy níbi tá a ti ń ṣe ìgbélárugẹ fún àṣà alẹ́ wa, èdè wa lọ́nà tó panilẹ́rìn-ín. ẹ subscribe síbẹ̀ náà kẹ́ ẹ sì tún máa share ẹ̀ fáwọn ẹlòmíín lórí YouTube. bákan náà ẹ má gbàgbé orin Àlàní Nightingale ẹ fi máa jẹ̀gbádùn lórí ètò yìí nìṣó bá a bá ṣe ń yẹ̀bà ní dédé àsìkò yìí. Olúwatóbilọ́ba Fásùgbà lórúkọ mi. Bembeyeke lẹ̀ ń pè mí lónìí. ẹ ti wò lóní Bembeyeke, ẹ wò ẹ tún máa share ẹ̀ fáwọn ẹlòmíín lóní Bembeyeke. ATJ Textiles ló túbọ̀ ń jẹ́ kí ojú wa tàn sí aṣọ àdìrẹ ilẹ̀ wa. First National Àdìrẹ Festival tó wáyé kọjá ló túbọ̀ sọ ní jí láti máa túbọ̀ gbárùkù ti aṣọ àdìrẹ wa àti láti mọ ojúlówó yàtọ̀ sí ayédèrú. ní báyìí gbogbo ẹ̀yin ará ilẹ̀ yìí àtòkè òkun tí ẹ ti ń pè fún ríra aṣọ àdìrẹ yín, ATJ Textiles, Àṣàní àti Àdùkẹ́ Foundation ṣetán láti máa kó ojúlówó ránṣẹ́ lówó tí kò wọ́n jù. ẹ̀yin náà ẹ wo bàtà, báàgì, agbádá, súùtì, dúfè, beddings, wedding gown, bangles, cotton, táì ọrùn àtàwọn ohun àrà míì tí wọ́n fi aṣọ àdìrẹ ṣe. ẹ tètè ra tiyín lónìí. bí ẹ bá sì tún fẹ́ ní rírán kí wọ́n tó kó ránṣẹ́ síbikíbi lágbàáyé ó rọrùn jù. ATJ Textiles wà ní nọ́mbà 8 Olúfẹ́mi Èsúrú Oṣó Street, Ṣódùbí, Oníkólóbó, Abẹ́òkúta, Ogun State, Nigeria. ẹ̀wẹ̀ ètò ìdánilẹ́kọ̀ọ́ fún individual, corporate àti group wà. Youth and Women Empowerment náà kò gbẹ́yìn ní Àṣàní àti Àdùkẹ́ Foundation. ẹ pè sórí 08034720409 tàbí 070389777028 lórí Instagram àti Facebook. ẹ tẹ ATJ Textiles, aṣọ àdìrẹ ilẹ̀ wa tiwantiwa ni. D-Fash Express Logistics Services has gone far, even beyond your imagination, to serve you better in Ibadan and beyond. D-Fash Express Logistics Services has proven integrity to make you get whatever you want, wherever you are, and whenever you wish. Our services include global and local courier services, e-commerce, express delivery, pickup and delivery, and a lot more. Your convenience and safety of your parcels and luggages are so paramount to us. For further inquiries, please call D-Fash Express Logistics Services on 0906 727 0530 and 0805 467 5088. D-Fash Express Logistics Services. Your convenience is our priority. Ìpalámọ̀là oko kí lalákọ̀wé ń ṣe ní kóòtù.
ẹni fọkàn níjẹ̀ṣà ìyẹn fẹ́ jòǹgbò ẹni fàyà níjẹ̀bú ìyẹn fẹ́ jẹ̀ǹgbé ọlọ́run má jẹ́ ń bá wọn fọ́mọ Ìbàdàn ìyá rẹ̀ dá lójúgun ìwà ń kà bàbá rẹ̀ ń bẹ lóko tí ń ru pákíká àǹtí abájọ tẹ ọ̀rọ̀ kan fẹ́yìn lé tó rán ní gbogbo ayé ńlẹ̀ ti bú tán o ẹ wá ń tilé bọ́lé ká àtàtì ọlọ́rọ̀ méjì ti ń dáná lé oṣù àtùpàtà ń ké sáyà ọ̀rọ̀ wa ní àbà máa yọwọ́ lọ́rọ̀ mi bàbá máa yọwọ́ lọ́rọ̀ mi dàkún máa yọwọ́ rẹ lọ́rọ̀ mi bàbá máa yọwọ́ lọ́rọ̀ mi bàbá máa yọwọ́ rẹ lọ́rọ̀ mi bàbá máa yọwọ́ lọ́rọ̀ mi máa yọwọ́ rẹ lọ́rọ̀ mi bàbá máa yọwọ́ lọ́rọ̀ mi o. Bembeyeke TV ìkànnì eléyìí ládùn jù ó gbafẹ́ ó gbààyè òun ni ẹ máa wò. Bembeyeke TV ìkànnì eléyìí ládùn jù ó gbafẹ́ ó gbààyè òun ni ẹ máa wò. Àwọn ètò tó mọ́gbọ́n wá lóríṣiríṣi ń bẹ níbí ojúlówó ìròyìn ẹ̀gbọ́n tiwa ní í ṣe torí ẹyẹ bí ọ̀gìn òsì kìnìún lọ bá ẹran ojúlówó ìsọfúnni ló mú wa dá wọn yọ. Bembeyeke TV ìkànnì eléyìí ládùn jù ó gbafẹ́ ó gbààyè òun ni ẹ máa wò. Support lọ Bembeyeke TV lẹ́tí máa rí bẹ́bẹ́ ìkànnì eléyìí ládùn jù Daniel Salomon ló mú mi láàyè òun ni ẹ máa wò.